ẹ̀yin alágbára ayé, ẹ̀yin pastor, ẹ̀yin prophet, ẹ̀yin babaláwo, ẹ̀yin àfáà, àwọn ọlọ́pàá mẹ́ta kan wà. Mo fẹ́ kí gbogbo aká kẹ́kọ̀ọ́ lára ọlọ́pàá mẹ́ta yìí. Àwọn ọlọ́pàá mẹ́ta yìí wọn kì í fìbọn jà, wọn kì í competition fèèyàn, wọn kì í ṣègbésọ ènìyàn, wọn kì í mú èèyàn tipátipá. Ṣùgbọ́n wọn ò bí ẹ kúkú má obey wọn. Wọn ò bí eré kó má obey wọn. Tí o bá obey wọn, wàá dìdàkudà, wàá di àrìndì, wàá di ẹni ẹ̀sín, wàá di ẹni yẹ̀yẹ́. Ṣùgbọ́n wọn ò ní báyìí jà, wọn ò ní báyìí pariwo. Nígbà tí wọ́n bá ti sọ pé ó yá, ìwọ ló máa obey wọn, wọn ò ní báyìí pariwo. Kí lórúkọ àwọn ọlọ́pàá mẹ́ta yìí? Sergeant AB, DPO Ìtọ̀ àti IG Ìgbẹ́. Tí àwọn ọlọ́pàá mẹ́ta yìí bá ti dé sí ẹ, tí o bá respect wọn, kó pa á. So ẹ̀kọ́ mo fẹ́ ká kọ́ níbẹ̀ ni wípé àwọn ọlọ́pàá mẹ́ta yìí wọn kì í fìbọn jà, wọn kì í bá èèyàn hágé, wọn kì í bá èèyàn fa wàhálà. Tó bá ti tó àkókò, ìwọ fúnra ẹ ló máa dìde tó máa obey wọn. Tí o bá obey wọn, kó pa á. So ìkọ́ tí mo try àti sọ fún yín ni wípé ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin kìrìsìtẹ́nì, ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé, ẹ̀yin alágbára ayé, ẹ̀yin olówó ayé, ẹ gbìyànjú láti máa fi sùúrù pa ọ̀tá yín. Garagara ó máa ba nǹkan jẹ́ ni. Gbíì Holy Center Amaliti kákáká lójú ogun lè. Ẹni tó bá sọ pé nǹkan tí mo ń sọ kò dáa, àwọn tọrọ bọ ojú ẹ̀. Gbíì.